أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحي ni orúkọ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ já wò lénìí. Alhayyu tọ́lọ́ ní Allahu la ilaha illa huwa alhayyul qayyum. Láyé tó pọ̀ lójú pé rẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Alhayyu túmọ̀ sí ọba alààyè, ọba tí ń bẹ. Àwa náà ń bẹ, right? Àwa alààyè làwa náà. Alààyè làwọn ẹranko náà, àwọn náà ń bẹ. A máa ń ka living things, wọ́n tún kàwé wí kó mọ̀. Àwọn màláíkà wa ń bẹ, àwọn àlìjẹ̀nú náà ń bẹ. Kí ni ìyàtọ̀ láàrin bíbẹ Ọlọ́run àti bíbẹ tiwa? Láìfù Ọlọ́run àti láìfù tiwa. Òun ni wípé Ọlọ́run tí ń bẹ, á ní kí gbogbo bẹ bí ó tó máa bẹ. Òun gangan ni source life, kò inherit life látọ̀dọ̀ anybody. Kìí ṣe pé nìkan ló pé èlò tọ́lọ́run ó fi máa bẹ. Kìí ṣe pé nìkan ló ṣiṣẹ́ kọ́lọ́run ó máa bẹ. Àmọ́ òun ló ṣiṣẹ́ kí gbogbo nǹkan mí ó máa bẹ. Ìyẹn ni pé òun ni primary source gbogbo life. Ọ̀dọ̀ rẹ̀ ni life ti ń wá. Ń ti ń bẹ ṣáájú gbogbo nǹkan. Kò wá ní ìjọ́ tó bẹ̀rẹ̀ sí ni máa bẹ. Life rẹ̀ azaliya. Life rẹ̀ abadiya, forever ni ó máa bẹ. In tó fi mọ̀ pé wọ́n yá wa ní life, àwa agba díẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ni. Òun ni pé a ní máa bẹ lọ gbére. Àfìgbà kan jáìsí, a tún padà máa jáìsí tó bá tún padà yá. Ló fi ní kayfa takfuruna billah. Kí ló tẹ̀yìn èèyàn mọ̀ wá ara yín? Kí ló tẹ̀yìn ṣẹ̀ mí? Kí ló tẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu? Wa kuntum amwatan. Ẹ ti fìgbà kan jáìsí, tẹ́ ẹ̀ sí ẹ̀ exist. Fa ahyakum, mi mú fún yín life. Torí mi ni alhayy, ọba alààyè. Thumma yumitukum, kò wá síbi tẹ́ ẹ bá lè lo life òun náà dé. Tẹ́mi yín bá gùn, ẹ tún padà, Ọlọ́run tún padà gba life yẹn lọ́wọ́ yín. Yóò pa yín. Thumma yuhyikum, yóò tún padà fún yín life yẹn again. Bí ṣe ń switch on, bí ṣe ń pa, torí òun ló ní. Ìwọ kọ́ ló ní, anybody ò dá life ní. A ní life. Ọlọ́run ló ní life. Thumma yumitukum, wá ní thumma yuhyikum, àtúgbé yín dìde thumma ilayhi turja'un, kẹ́lẹ́ wá ṣèṣirò. Ṣé ti rí nǹkan? So Ọlọ́run ló ní life. Láwọn kan ronú sí náà fi sọ pé alhayyu yìí ń lo kọ́ Ọlọ́run tó tóbi jùlọ. Wọ́n ní kí ló dé? Wọ́n ní tẹ́ bá ń wá ismullahil azam, ó kọ́ Ọlọ́run ọba tó tóbi jù tí ń jẹ́ ìyá gbogbo orúkọ. Alhayyu ni lọ́dọ̀ tàwọn, kì í ṣe Allah. Wọ́n ní torí wípé alhayyu yìí lára ẹ̀ ní gbogbo àwọn orúkọ Ọlọ́run míì tí ń jáde. Ẹ wo as-sami', ọba tí ń gbọ́. Ṣé bí ń live náà ló jẹ́ ọmọ gbọ́? Kò ní ṣàìbẹ kọ́ máa wá gbọ́. In live ló jẹ́ ọmọ rí al-basir. In live ló jẹ́ ọmọ jẹ́ al-hakam, al-adil. In live ló jẹ́ kọ́ máa jẹ́ al-latif. In live ló jẹ́ kọ́ máa jẹ́ al-ba'ith tí ó gbé wa dìde. Gbogbo orúkọ tá a sọ Ọlọ́run ọba látara àwọn iṣẹ́ àti ìròyìn rẹ̀ tí máa ṣe tó fi wá ń jẹ́ orúkọ yẹn. ń ṣiṣẹ́ náà nítorí pé ń jáláyè. Sáájá pé alhayyu nípìnlẹ̀ gbogbo orúkọ. Ìtumọ̀ rẹ̀ deep gan tó yẹ ká máa ronú sí gbogbo ìgbà. Ọba alààyè, ọba tí gbogbo nǹkan ó wá látọ̀dọ̀ rẹ̀. Ẹja illustrate fúnra wa. Electricity tí à ń lò nínú ilé, walillahil mathalul a'la, tó gbé energy wọlé, ó gbé agbára wọlé. Agbára tó gbé wọlé tá à ń pè ní iná. Agbára yẹn ló wọnú iron. Lion yẹn fi ń jẹ́, ló fi ń function gẹ́gẹ́ bí iron. Otherwise, kò sí yàtọ̀ láàrin iron àti toy táwọn ọmọ fi ń ṣeré nínú ilé. Kò ní wúlò kankan tí NEPA ò bá ti múná dé, tá a bá ti tan generator, tí ò bá ti sí electricity. Kò ní ìwúlò kankan tí power ò bá ti power AC. Kò ní múlé tutù. Tí power ò bá power freezer, ẹ̀wọ̀n àti àpàtì tá lè kó aṣọ sínú ẹ̀ gan. Nígbà tí power ò bá ti power rẹ̀, kò ní function kó mú omi tutù, kó mú nǹkan tutù. Bẹ́ẹ̀ ni gbogbo electronics tí ń bẹ nínú ilé. TV ò ní ṣiṣẹ́, fan ò ní ṣiṣẹ́ tí power yìí ò bá ti dé. Power yẹn ni life tó wọnú wọn tó jẹ́ kí wọ́n máa live. Power yẹn ni Ọlọ́run fi sí wa lára, hayat, tí ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀, tá a fi ń function gẹ́gẹ́ bí ènìyàn, tí ẹranko fi ń function gẹ́gẹ́ bí ẹranko, tí ewé fi ń function gẹ́gẹ́ bí ewé. Power yẹn ni. Tọ́lọ́run bá ti pàṣẹ rẹ̀, kìí la Ọlọ́run lóògùn láti pàṣẹ o. Tọ́wá kan ti ní kún, alphabet méjì náà ni. Pé kún, ó yá máa exist, yóò dẹ̀ máa bẹ. Tó bá fẹ́ switch off náà, yọkàn àṣẹ yẹn náà ni ó pa. Kò ní dà láàmú nú rárá. Kò láàmú ewé àti ìdò papọ̀ kó tó process ẹ̀. Alhayyu, almuhyi, almumit. Òun ní máa fún yàn ní life. Òun ní máa pa life yẹn máa yàn lójú. Ẹ̀rí.
tí wọ́n bá ti múná lọ gbogbo electronics tá nínú ilé pátápátá ó wúlò mọ́? Tí generator bá ti kú ṣó wúlò mọ́? Bí hayatu Ọlọ́run tí mọ́ fún wa bó ṣe rí nìyẹn. A lè exist láìsí existence Ọlọ́run ọba, a lè mọ́ ẹja wa láìsọ Ọlọ́run. Lọ́lọ́run fi ń sọ fún àwọn tí wọ́n ń bọgi bọ̀ pẹ̀, àwọn tó ń pera wọn lóníṣẹ̀ṣe ń pé àwọn sáfẹ́ mọ́ bọ nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Innal ladhina tad'una min dunillah, àwọn tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run ọba yẹn, walladhina yad'una min dunillahi la yakhluquna shay'an, àwọn kinní wọ̀nyẹn ò lè ṣẹ̀dá nǹkan kan. Wa hum yukhlaqun, àwa la ṣẹ̀dá wọn, ẹni tá a dá ni wọ́n lè dá nǹkan kan fúnra wọn. Amwatun, tó àwọn gẹ́gẹ́ wọn exist. Ghayru ahya, amwatun ghayru ahya, wọ́n yìí ṣàlàyé. Gbogbo àṣẹ wáyé àyè ṣàlàyé, a ní life. Ọlọ́run fún wa ní life yẹn láti mọ ẹbẹ fúngbà díẹ̀ ni, ọ̀yá wa ni, àwa kọ́ la ní life. Independently ní life, ó fún wa ni. Nínú life ẹ̀ láti ń jáláyé. Tó bá ti gbọ́ yé bẹ́ẹ̀, yóò máa yí ọ wípé ẹni tó yẹ ká dúpẹ́ bíbẹ wa fún, ẹni tó yẹ ká fi bíbẹ wa sìn, òun lọ́ba tó fún wa ní bíbẹ. Tó bá sanwó ná tí ó jẹ́ kí gbogbo àwọn electronics rẹ̀ ó máa ṣiṣẹ́, wípé àmọ́ gbádùn iron ni ó sáàfù mi dáadáa, kì í ṣe òun ló fún lówó, ó máa fowó síwájú iron. Àwọn èèyàn ó pè ọ́ ń wèrè, ó dẹ̀ yẹ kán pè ẹ́ ní wèrè torí wèrè ni ẹ. Tó bá ṣe bẹ́ẹ̀, tó bá fowó síwájú AC, owó tó yẹ kó san fún NEPA ń pé owó náà rè, ó wá ń fi wọ́n síwájú AC nítorí pé ń function. Ẹni tó fún wọn ní tó jẹ́ kán máa function, power tó jẹ́ kí wọ́n máa function, kán máa serve rẹ̀, òun ló sanwó yẹn fún. Ọlọ́run ọba tí energy hayat wá látọ̀dọ̀ rẹ̀ ló yẹ ká dúpẹ́ fún, ló yẹ ká fàyè wá sìn, kì í ṣe àwọn sábàbí. Just pé àwọn náà amwatun ghayru ahya, wọn bá ti function tí ẹ bá ṣe kọ́lọ́run bá pàṣẹ life sí wọn lára kán máa function fún wa. Abẹ́lọ́run ọba tí ń jẹ́ ọba láàyè wípé kó yé wa, kó yé ọkàn wa, kó yé wa, kó yé àlàáfíà wa, gbogbo tó ti kú nínú ọ̀rọ̀ wa kọ́lọ́run bá fi ìyè síbẹ̀. Tọrọ òun lọ́ba tí ń jẹ́ alhayyu, òun lọ́ba tí ń jẹ́ alqayyum. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.